wọ́n pé akúbójú ọjọ́ ṣe rí mú kí ìyá mú kẹ́yìn bàbá mú kí ẹ̀gbọ́n mú kí àbúrò èwo ni mo ní ká jọ ṣe àgbéyẹ̀wò ẹ̀ lọ́jọ́ títí òní gẹ́gẹ́ bí àṣejọ máa ṣe Yorùbá ni mí Yorùbá ni ìran mi èmi ọmọ kóòtù òjìrè náà àwọn kan tó bá ṣì wà ní wípé àwọn pípù yìí kí ló ń ṣe àwọn ọmọ yìí kí ló ń sọ àwọn ẹni yìí sọ fẹ́ dá ìjà sílẹ̀ ni ara ìtúsílẹ̀ nínú oko ẹrú lélẹ́yìí eléyìí tó ká máa gbé ọpẹ́ ká máa ṣe ọpẹ́ torí mi ò rí nǹkan tá a fẹ́ nǹkan tá a need fún àwọn generation tó ń bọ̀ ju eléyìí lọ ẹ gbọ́ tàbí ẹ dáhùn ju eléyìí lọ àwọn generation tó ń bọ̀ tí wọn ò fi ní gbé àwa tá a ti kọjá lọ ṣépè nínú sáré àwọn generation tó ti lọ tó bá ṣe àforíjì fún wọn ọ̀nà tí wọ́n máa ṣe àforíjì fún èmi àti yín ó kù sí èmi àti yín lọ́wọ́ ẹ jẹ́ kí n lọ gbé àwọn fídíòs yìí wá kẹ wá bá mi fi làákàyè kẹ bá mi fi digest ẹ kẹ wá bá mi fi ojú wo lẹ́yìn fi wò ó báwo lẹ ṣe rí sí ẹ bá mi fílẹ̀ nínú comment section mo wá bẹ̀ wá mo rọ̀ wá ni ẹ jọ̀ọ́ ẹ bá wa like ètò yìí kò ná wa ní nǹkan kan like yẹn wà lókè ń bẹ ẹ bá wa tẹ like tó bá jẹ́ nígbà àkọ́kọ́ ẹ má gbàgbé láti bá wa subscribe Yorùbá ni mí Yorùbá ni ìran mi Yorùbá ni mí proud of Yorùbá Yorùbá ni mí first kí n tó kó wa papọ̀ pé Nàìjíríà ni wa. jọ sáré sọ lọ́wọ́ yìí quick one ó ń gbóná fẹrifẹri ó ṣeé ṣe kẹtìrì ó ṣeé ṣe kẹ má tì rí èmi kíra mi kú oríire ìwọ ńkọ́ bóyá tó bá wo nǹkan tí ẹni yìí sọ wàá lè kíra ẹ kú oríire torí pé pàtàkì jùlọ tán fi ní ká kúkú wá ṣẹ̀sìn kó wá yé wa ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí bàbá yìí sọ let's go má gbàgbé láti tẹ like let's go there. ní tó bá lóun ṣe Islam máa tó yapa sáwọn mùsùlùmí wọn pa ni o lọ́ngọ́ yẹn o. ó ní tó bá yapa sáwọn mùsùlùmí tó bá lóun ò ṣe Islam mọ́ tó bá yapa sí àwọn mùsùlùmí that means à ń láti fi gbogbo ilé ayé wa di àwọn mùsùlùmí ẹ má dá àwọn ìyá wa bàbá wa àwọn ancestor tí kan kọjá lọ ẹ má jẹ́ ká dá wọn lẹ́bi ṣé mo wí pé wọn gbọ́dọ̀ mọ eléyìí kán wá gbà sílẹ̀ gẹ́gẹ́ bọ́n ṣe máa ń sọ pé tí mùsùlùmí tọ́wọ́ wọn bá ti tẹ̀kú dà ìgbà yẹn náà máa ń béèrè ikú tó pa bàbá wọn let's go. ayò sí nínú Islam pé mi ń ṣe Islam mọ́ ìgbà tí wọn ò lo ṣẹ̀ríà náà lẹ́ẹ̀mọ́ gbọ́ àwọn oríṣiríṣi ẹnìkan ti gba Islam ńgbọ́ ya òfin lẹ̀ wọ́n ní kí ló dé ó ní bàbá òun ló ní kó o ṣe Islam bàbá òun tún yọ sọ́ọ̀ lójú oorun ó ní kó o fi lẹ̀. lábẹ́ òfin ti ṣẹ̀ríà wọ́n kì í fi tipátipá mú ìyàn di mùsùlùmí àbí èèyàn wo lẹ́rí tá a mú ní tipátipá. nobody. la ikraha fi ddin. wẹ́rọ́wọ́. a kì í jẹ ní pásẹ̀sì. ní mọ tipátipá pé àfi kò di mùsùlùmí àwọn tó bá ti di mùsùlùmí ayò sí pé o lè fi Islam sílẹ̀ kájọ yé wa. gbére o. ìyàtọ̀ wà láàrin kó tó di mùsùlùmí àti. gbére o òdì gbére o òdà láyìíra àgbọ̀run dọ́run. wọ́rọ́wọ́ ni kò gbà bọ̀ tó bá wọnú ẹ̀ ò tó bẹ́ẹ̀ torí ẹ̀ la ṣe ń sọ wípé no to Sharia ẹ jẹ́ ká sọ wípé no to Sharia eré ilẹ̀ máa fi mọ̀ wípé àwa tá à ń sọ̀rọ̀ ọlẹ́ yóò ń sọ̀rọ̀ Yorùbá nation ọ̀nà Yorùbá nation ọ̀rọ̀ ilẹ̀ wa là ń sọ yìí ọ̀rọ̀ nation wa ilẹ̀ kóòtù òjìrè àwa ọmọ aládé là ń sọ òun là ń sọ ọ̀rọ̀ ilẹ̀ wa yìí sọ wípé no to Sharia àwọn nǹkan tó sì fi sábẹ́ ewé yẹn pọ̀ o àwọn irúnmọlẹ̀ àwọn onílẹ̀ àwọn ló ń kó sí wọn lẹ́nu o Dr. Sharafadeen Gbadebo kò kéré nínú ayé o fún àwọn mùsùlùmí o kẹ máa dé say no to Sharia. nígbà tí ọba di mùsùlùmí torí nínú òfin tí wọn náà ti gbà ní pé ń dọ́tọ̀ ọba ti lóò ṣe Islam ma wọn kọ gbogbo ẹ tí bá di mùsùlùmí ẹ fi yé bẹ́ẹ̀ o nínú òfin tó gbà lónìí onígbò ní fẹ̀sìn sílẹ̀ nítorí pé ń dọ́tọ̀ ọba ti fi sílẹ̀ ìdájọ́ rẹ̀ ni pé wọ́n kọ. ṣe ti gbọ́ tí Sharia bá wọlé àwọn nǹkan tó máa ṣe lélẹ̀ àwọn nǹkan tó ń ṣe ní north àwọn nǹkan tó ń ṣe ní ọmọ ṣẹ́rí gbogbo àwọn tó máa ń sọ̀rọ̀ wípé ṣebí kán fi máa dájọ́ ọkọ àtìyàwó ni ṣebí kán fi máa dájọ́ tó bá jà ládùúgbò ṣebí kán fi ó ń bá àwọn UK náà fà o ó ń bá UK fà o nígbà tó máa wá sí UK ọwọ́ ọlọ́wọ́ ẹsẹ̀ lẹ́sẹ̀ wọ́n wá káwọ́ sókè ni o
wọ́n lógun lé àwọn dénú UK ní bọ́n ṣe ṣe káàkiri nìyẹn o. Tó bá ti wá di wípé ìgbà tó bá kọ́kọ́ dé ìwọ̀n ọdún 10 20 years tán ti bímọ tọ́mọ ti pọ̀ rẹpẹtẹ, ìgbà yẹn náà ẹ̀ṣẹ̀ máa wá rántí ikú tó pa bàbá wọn, ìgbà yẹn náà máa rántí wípé mùsùlùmí làwọn, ìgbà yẹn náà máa rántí wípé Allah ló ní gbogbo ilẹ̀. Tún kínní yìí tuntun gbọ́ nǹkan tí Sharafudeen Gbadebo tó sọ nínú ọ̀rọ̀ yìí. Ẹ̀yin ọmọ kóòtù òjíire, àwọn ọmọ aládé, gbogbo ẹ̀yin tẹ̀ ń béèrè kí ni ká wá ṣe, ibo ni kẹ́ kó wa lọ. Tẹ́ bá àlá o tí wọ́n bá gbé ṣẹ̀ríà wọ ní ilẹ̀ Yorùbá, àwọn àrọmọdọ́mọ tó ń bọ̀ èpè náà máa ṣẹ́ fún yín nínú sàárè wípé ẹ ṣe wá lajúlẹ̀. A rí àwọn tó ń ṣe fídíò ẹ̀, a rí àwọn tó ń sọ, ẹ̀yin náà ṣe join ni wọn, majority carry the vote. Ariwo yẹn là ń pa ń sìn, torí ẹ̀ la ṣe wá ń pariwo pé kẹ́ share, kò tí nǹkan kan tó fi ná wa, kẹ́lòmíì tún lè gbọ́. Àwọn nǹkan tó tọ́jú sábẹ́ ewé leléyìí, ó dìgbà tí ṣẹ̀ríà bá dé kó tó di wípé wọ́n máa gbé sórí tébù fún wa. See me, I see you. Mi ò fi yín sílẹ̀, ire o, ire gidigba. Èmi ń lọ pátì, mo fẹ́ lọ jayé orí mi, jayé orí ẹ pẹ̀lú sìgá ẹsẹ̀ mi o, mo lọ jayé orí mi lọ pátì, catch you later. Ẹ fi mẹ́sẹ̀gì tí yín sílẹ̀ ńbẹ̀ tó bá ṣe rí lọ́dọ̀ títí. Ǹjẹ́ má gbàgbé láti like, má gbàgbé láti share. Mo wà lórí YouTube náà, Very Dark Lady Zabby, Zabby, ọ̀gá ńlá lórí YouTube. À ń kó oríṣiríṣi náà, à ń gbé síbẹ̀. Ọmọ kóòtù òjíire, etí wa mélòó? Ìsìn ní èdè òyìnbó. Worship ni. Ok, ṣé ẹ mọ worship lédè Lárúbáwá? Èmi ń ṣàfà. Ok, ẹ mọ ní Lárúbáwá àbí? Ṣé kí mi sọ fún yín, ṣe máa gbà mí gbọ́ tí n bá sọ fún yín? Máa gba ìrìn àyè bẹ́ẹ̀ sọ ní bẹ́ẹ̀ mọ́ ń lẹ́rẹ́ sọ. So máa gba ìrìn àyè máa. Kò ní bàjẹ́ fún ẹ ṣé mo dúpẹ́. So nǹkan tó ń pè ní worship lédè Lárúbáwá, òun náà ní ẹjọ́ ta ni wọ́n bá sọ̀rọ̀? Èmi ni mo wà lókè, Malik lórúkọ mi ń jẹ́. Mùsùlùmí. Nǹkan tó ń pè ní worship lédè Lárúbáwá, òun náà ní al-ibada. So èmi máa wá divine al-ibada fún yín gẹ́gẹ́ bí Islamic teacher tí mo jẹ́. So let me put it this way to you. Al-ibada, táwọn bá fẹ́ divine ẹ̀, wọ́n rí definition kan tó ní ìtumọ̀ pàtó tó strong láti lè fi gbára wọn là kúrò ní pé kí wọ́n má jẹ ẹlẹ́bọ̀dé ní eléyìí mo ń sọ yìí. Because ẹ bá bí wọ́n lè rí pé kí ni ìtumọ̀ al-ibada, wọ́n á sọ fún yín pé hiya tadhallul wal khudu'. Kí náà ń pè bẹ́ẹ̀ at-tadhallul, òun ní kẹ́ ẹ yẹpẹrẹ ara yín fún nǹkan kan. You understand? So al-ibada, èyí tó jẹ́ ìyẹpẹrẹ ara ẹni fún nǹkan yìí, òun náà ni ó máa ń lead sí ẹbọ, nítorí pé Allah sọ nínú Quran wípé wa ma khalaqtul jinn wal ins, mi ìdá èèyàn àtàlìjẹ̀nú illa liya'budun, àfi kí wọ́n máa ṣe worship fún mi. Ìyẹn túmọ̀ sí pé àfi kí wọ́n máa yẹpẹrẹ fún mi. So ìgbà táwọn àfáà ti wá jẹ́ kó yé wa wípé àfi kí wọ́n máa yẹpẹrẹ, tó ká máa jọ́sìn fún mi, yìí túmọ̀ sí pé àfi kí wọ́n máa yẹpẹrẹ fún mi, tó túmọ̀ sí pé ìyẹpẹrẹ ara ẹni fún nǹkan ló ń jẹ́ ìjọsìn fún nǹkan yẹn. Ok, tẹ́ bá lọ sí Mẹ́kà, èmi ti rí fídíò tí àwọn èèyàn ti ń jà láti kiss òkúta yẹn. So ìyẹpẹrẹ ara ẹni fún òkúta yẹn nìyẹn. Nǹkan tó bá nífẹ̀ẹ́, in fact àwọn àfáà máa mú examples oríṣiríṣi wá nípa pé kéèyàn yẹpẹrẹ ara ẹni. Ìnífẹ̀ẹ́ nǹkan ara ìyẹpẹrẹ ara ẹni náà ló wà. Tẹ́ bá nífẹ̀ẹ́ èèyàn, ẹ máa yẹpẹrẹ ara yín fún ẹni yẹn. Tẹ́ bá bẹ̀rù nǹkan, ẹ máa yẹpẹrẹ ara yín fún ẹni yẹn, because táwọn àfáà bá fẹ́ mú àpèjúwe ìbádà wá, wọ́n á sọ pé al-khawf min al-ibada, al-hubb min al-ibada, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti gbogbo ẹ̀ wọ́n máa ká nífẹ̀ẹ́, ká bẹ̀rù, ẹ̀rọ àṣà, so ká ràn kàn gbogbo àwọn nǹkan wọ̀nyẹn. So ìbádà ni. So ṣé mo lè sáré sọ̀rọ̀ díẹ̀ kan bẹ́ẹ̀? ẹ ṣe sùúrù, ìyẹpẹrẹ náà nìkan. Kí n kò sáré sọ̀rọ̀ point kékeré kan bẹ́ẹ̀. ẹ jẹ́ kí n submit ọ̀rọ̀ mi, màá fi yín láyé kẹ́yìn náà sọ̀rọ̀. So ìyẹpẹrẹ náà ni at-tadhallul tó ń jẹ́ al-ibada, òun náà lẹ́ ń ṣe fún òkúta. So tẹ́ ṣe wá ń ṣe fókúta yẹn lọ́nà wo ni pé ẹ nífẹ̀ẹ́ òkúta yẹn, ẹ fẹ́ súnmọ́, ẹ ń jà nítorí ẹ̀. Tó bá yẹ sí pé àwọn bòmíì ni wọ́n nírú àwòrán tẹ́yìn máa ní hajj yẹn, kò sí nǹkan tẹ́ máa pe àwọn náà ju ẹlẹ́bọ lọ. Why? Because ẹ believe pé wọ́n ń yẹpẹrẹ fún nǹkan yẹn, tó dẹ̀ jẹ́ sí pé Allah ló ní ká yẹpẹrẹ fún nìkan. Why táyẹ̀ ṣe wá pe ara yín lẹ́lẹ́bọ? Because ẹ believe wípé ẹ mú nǹkan yẹn ní Ọlọ́run. Ìyàtọ̀ tó wà ń bẹ nìyẹn. Èmi ń sọ̀rọ̀ fún yín, kì í ṣe pé mò ń bá yín argue, mò ń sọ nǹkan tó wà ní Islam fún yín ni, àgbọ́yé Islam gangan ni mò ń sọ fún yín.
àwọn àáfàá gbà wípé ká yẹpẹrẹ ara ẹni fún nǹkan náà ń pè níjọsìn wọ́n dẹ̀ mọ̀ páwọn ń yẹpẹrẹ ara wọn fókúta yẹn only one reason tí wọ́n fi pera wọn lẹ́lẹ́bọ òun ni wípé wọ́n believe páwọn ò pe òkúta yẹn ní Ọlọ́run oye báyìí nísìn so if you can say that pé torí pé ẹ pé òkúta yẹn ní Ọlọ́run lẹ ṣe pera yín lẹ́lẹ́bọ now you know I ní right láti ṣàlàyé báwo ni kí lè ròǹgbà tiwa náà nípa Ògún nípa àwọn ẹbọ táwa náà ṣe nípa àwọn nǹkan táwa náà ṣe nílẹ̀ Yorùbá bóyá lílọ síbi Ògún ni ṣé Ògún ṣọ́lọ́hun ni lọ́dọ̀ wa ṣé Ọbàtálá ṣọ́lọ́hun ni ṣé Ifá ṣọ́lọ́hun ni so nígbà tá a bá ti sọ pé Ọlọ́hun ni nǹkan yẹn no matter how táwa náà bá ṣe in our own way láti yẹpẹrẹ fún wọn bóyá a lọ pa bìfógun ni a lọ gbẹ́ ajá fún ìran kan nínú ìyẹpẹrẹ náà lóníkálùkù ń ṣe fún logo ẹ̀sìn rẹ̀ ẹ understand so tó bá fi lè jẹ́ sí pé ntẹ́yìn ò fi jẹ́bọ òun ni pé nǹkan yẹn dàdí sọ́kàn i'tiqadu rububiyyah náà máa ń pè I'm not arguing with you I'm just lecturing everybody you understand i'tiqadu rububiyyah òun ni wọ́n máa ń pè torí pé òun ni tó máa fẹ́ sọ pé wọ́n máa sọ pé ad-dabitul ibada òun náà ni i'tiqadu rububiyyah kéèyàn ládì sọ́kàn pé nǹkan yẹn lọ́lọ́run because if not gbogbo nǹkan láyé ló máa jẹ́bọ kò lẹ́ni ẹ ti yẹpẹrẹ ara yín fún nǹkan oríṣiríṣi lẹ́ni kílẹ̀ tó ṣú lẹ́ni kó tó di àsìkò yìí lẹ́ni oríṣiríṣi nǹkan lẹ ti yẹpẹrẹ ara yín fún kílẹ̀ dẹ̀ tó ṣú ẹ tó máa yẹpẹrẹ ara yín fún nǹkan kan ẹ understand so true love ni tàbí níbi ìbẹ̀rù tí ọ̀kan bá dágbé mọ́ yín sìn tẹ bá bẹ̀rù tàbí kí n bá sọ pé màá yìnbọn mẹ́ ẹ máa bẹ̀rù ẹ kò sí nǹkan tẹ́lẹ̀ fẹ́ lè ṣe fún tán ẹ ti yẹpẹrẹ ara yín fún nǹkan yẹn nìyẹn aládẹ̀lú yẹ ká máa yẹpẹrẹ ara ẹni fún ìtumọ̀ ìbádà nìyẹn nínú Islamic knowledge mo ń já yín tán so ṣùgbọ́n reason is that ìgbà tẹ́ ẹ̀ ti lanu gbàgà tàbí kẹ́ ẹ ní lọ́kàn pé nǹkan yìí gangan ló dá mi o òun gangan ló dá mi o ló ṣètò gbogbo ayé gbogbo universe ẹ lè jẹlẹ́bọ the same reason ló apply ṣé kì í ṣàbòsí ni kẹ́yìn má gba explanation tiwa náà táwa náà bá sọ fún yín wípé Ògún ń ṣọlọ́run Ọbàtálá ò kì í ṣọlọ́run Ifá ò kì í ṣọlọ́run gbogbo àwọn nǹkan wọ̀nyí symbols tiwa náà ni a dẹ̀ lè yẹpẹrẹ fún wọn in one way or the other tá a bá ti ládì sọ́kàn yìí pé àwọn gangan lélẹ́dùmarè kò sí nǹkan kan tó fi ń ni lára mbẹ́ kò ń sọ̀rọ̀ ẹwà ẹ̀ máa fọwọ́ mú nǹkan méjì ìdá kájọgbà wípé ẹbọ lájọ ń ṣe tẹ́ ẹ̀ bá ti ní gbọ́ àlàyé wa kájọgbà pé ẹbọ lájọ ń ṣe tó bá yẹ sí pé kẹkàn máa wò wá lérè fẹ́ pé à ń yẹpẹrẹ fógún nítorí pé à ń pabì fún à ń bẹ ajá fún à ń pa adìẹ fún so ẹ lò wípé à ń yẹpẹrẹ fún tó bá yẹ sí pé kákàn máa wò lérè fẹ́ yẹn lẹ fẹ́ jẹ pé ókè o torí pé a ti yẹpẹrẹ fún the same thing máa ṣẹlẹ̀ sẹ́yìn náà because ẹ̀ ń yẹpẹrẹ fókúta yẹn ẹ̀ ń ná owó ribiti láti lọ owó tí ẹ sí pé ẹlòmíì kò rírú ẹ̀rí láti fi ṣe business ògóngórí ìyẹpẹrẹ wo ló tó yẹn láyé ẹ mọ ìfẹ́ tọ́mọ ènìyàn ní sówó ní tá bá sọ̀rọ̀ nípa owó mùsùlùmí lè kó owó tó yẹ sí pé ó tó tún lé ayé ẹ̀ ṣe kó dẹ̀ kó lọ láti nítorí pé ó fẹ́ lọ fọwọ́ kan òkúta yẹn ìyẹpẹrẹ tó tó kò sí ó dù kéèyàn bẹ ajá fóògùn lọ tó bá sí pé ìyẹpẹrẹ yẹn la fẹ́ jẹ gẹ́gẹ́ bó jẹ́ sí pé àwọn àfáà divine al-ibada bimana al-khudu' wa-tadhallul tó bá sí pé yẹn la fẹ́ jẹ gbogbo alẹ́lẹ́bọ àbí kẹ́dẹ̀ẹ́dẹ́ kẹ́ fáwa náà ní excuse tẹ́yìn náà fúnra yín kó ní kálukú dẹ̀ sinmi kẹ́ yé parọ́ tàn wá kò jù báyẹn lọ àlàyé tèmi nìyẹn. Ọlọ́run ọba Ògún ò bọ Ṣàngó nígbà tó wà láyé Ṣàngó ò bọ ya nígbà tó wà láyé Ṣọ̀pọ̀nná ò bọ Ògún nígbà tó wà láyé ẹ ṣe tẹ́ ẹ máa ní kémi máa bọ Ṣàngó kí máa bọ Ògún ẹ ṣe tẹ́ ẹ máa ní kémi máa bọ ya kí máa bọ Ṣọ̀pọ̀nná ẹ ṣe kí ló fi ṣorí tẹ̀mí ò fi ṣorí. òun ìgbẹ́nu sọ́hùn jọ ẹ̀gbọ́n ọ́bìṣì tó sọ lẹ́nu kí ní kan ẹ̀ fi ṣorí ṣorí lè wọ́n gbé sórí orí ẹ̀ tó ti burú ṣé rí mo ti ní bọ̀bọ̀ yìí kò nímọ̀ kankan illiteracy ní bọ̀bọ̀ yìí tó bá ti bọ́ sí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ọpọlọ ẹ̀ ó máa padà sẹ́yìn ni ìwọ ní àwọn orúmọ lẹ̀gbà tó wà láyé wọn ò rúbọ sí àwọn ṣé dìde lélẹ́yìn ni ṣé lóòótọ́ nípa àwọn orúmọ lẹ̀gbà tó wà láyé wọn ò rúbọ láyé àwọn ẹja lọ mo gbé pé is there any evidence in Ifá that the Irúnmọlẹ̀ and the Òrìṣà made ẹbọ among themselves wọ́n ní yes according to the Ifá tradition there is evidence that the Irúnmọlẹ̀ and Òrìṣà made ẹbọ many Odu Ifá describe deities such as Ọ̀rúnmìlà, Ògún, Ṣàngó, Ọbàtálá, Ọ̀ṣun, and Èṣù been told through divination to perform ẹbọ and they did. Ó tẹ̀síwájú on however if you mean did they make ẹbọ to one another? Ọ̀wá ni yes there are traditions in which one divine being instructed to make an offering involving another being or to present offering through another particularly Èṣù who carries sacrifice. Wọ́n ní ẹ̀rí tó fìdí múlẹ̀ wà nínú ẹsẹ̀ Ifá pa Irúnmọlẹ̀ wọn ò rúbọ ní àárín ara wọn àti ní ẹlẹ́bọ ni wọn Yorùbá pátá látòkè délẹ̀ ẹlẹ́bọ ni wá láti ìpìlẹ̀ pẹ̀pẹ̀ ẹlẹ́bọ ni wá
wọn Fúlàní yìí kò sẹ́ni tó pè kó wá ṣe bọ̀ jọ tó Ọlọ́run ta ibo la gbélé yín ta ló pè ẹ́ ta ló fẹ́ bọ́ lọ ẹ́ àtà ń ṣe bọ́ gẹ́gẹ́ bó tí tó wá ṣe àpò ohun Fúlàní yìí ọmọ Yorùbá tàtà ọmọ Yorùbá òdodo làwa ń pè ọmọ kóòtù òjíire tọ́ọ̀tì mi sì mọ́ Fúlàní kò ń ṣe bírù wọ̀nyí ọmọ sẹ̀nìkan ọmọ Málì àpè ẹ̀. ṣùgbọ́n nǹkan tó tún sọ. Ṣàngó yọ lẹ́nu ṣé òun la fi ń sun àgbàdo lẹ́ni ni àǹfààní wo nínú Ṣàngó ṣe fún wa lẹ̀ Yorùbá lẹ́ni ẹlẹ́tírísítì tá a lò ṣe Ṣàngó ló fún wa ni iná tá a lò lẹ́ni iná gáàsì tá a lò Ṣàngó ló fún wa ni báwo ló ṣe add sínú ayé wa. wọ́n sọ pé ògùn rọkọ ṣé ọkọ ni wọ́n fi roko lẹ́ni tó bá tiẹ̀ kó rọkọ náà ṣé ọkọ Ṣàngó náà la fi roko lẹ́ni akálàṣe ilé ayé ti lọ jìnnà nígbà tẹ́ bá ń bo èèyàn kan tó rọkọ ẹni tó ṣe íńtánẹ́ẹ̀tì nǹkan kò jẹ́ kí n máa bọ́ ni. mo rí pé bí ọpọlọ ẹ bó ṣe mọ náà ló ṣe ń sọ̀rọ̀ o ò lè sọ jù làákàyè ẹ lọ sórí àwọn orí mọlẹ̀ tí wọ́n ń wé àtàwọn òrìṣà wa tá bá sọ nípa technology àti spirituality wọ́n jọ pín ni bá ṣe ní àwọn òrìṣà tó wà nídìí spirituality láti ní àwọn kan tó wà nídìí technology. ǹjẹ́ nítorí pé àwọn òrìṣà wa yìí wọ́n fan technology la ṣe wá sọ wọ́n di ẹni àrúbọ fún la ṣe wá sọ wọ́n di ẹni à ń bọ. mo bèrè wípé according to Yorùbá belief did Yorùbá perform ẹbọ to the òrìṣà because they brought technology to humanity. One, according to traditional Yoruba belief, no. The main reason the Yoruba perform ẹbọ to the òrìṣà is not because they brought technology to the humanity. Àti wáyé pé kò ṣètò ipa àwọn òrìṣà wa, àwọn ẹni òrìṣà dá wa, bóyá wọ́n fún wa ní ìmọ̀, bóyá wọ́n fún wa technology, láti wá sọ wọ́n di ẹni òrìṣà dá, láti wá sọ wọ́n di ẹni à ń bọ. Kí wá nìdí tá a ṣe ń bọ àwọn ẹni òrìṣà dá wa yìí? Kí ni ìdí tá a fi ń bọ àwọn òrìṣà yìí? Kí ni kókó àwọn òrìṣà yìí gangan fún àwọn kóòtù òjíire? Mo bèèrè pé what are the role of the irúnmọlẹ̀ and òrìṣà between humanity and Olódùmarè? Wọ́n ní according to traditional Yoruba belief, irúnmọlẹ̀ and the òrìṣà serve as divine agents between Olódùmarè and the humanity. Their roles include messengers. They carry out the will and the commands of Olódùmarè. Wọ́n láwọn ní òjíṣẹ́ Olódùmarè tó wọ́n sí wa tó ń jẹ́ṣẹ́ tó Olódùmarè rán wọn. Wọ́n wá tẹ̀síwájú intermediaries. They help connect humans with divine through worship, prayer and rituals. Wọ́n náà ní yìí o àwọn ní intermediary tó wà láàrin àwọn ènìyàn àti Olódùmarè tó ń gbé ìwúre wa lọ sí ọ̀dọ̀ Olódùmarè. Wọ́n wá tẹ̀síwájú custodian of creation. Each oversees a specific aspect of nature or human life such as iron, rivers, thunder, fertility, wisdom or healing. Wọ́n náà òrìṣà yìí àwọn ni Ọlọ́run gbé agbára ilé ayé lọ́wọ́ tó fi ṣàkóso lórí àwọn kan tó wà láyé. Afẹ́fẹ́ ni o, ìjì ni o, thunder ni o, àrá ni o, omi ni o, irin ni o. Wọ́n láwọn energy ló wà behind àwọn creation pátá. Àwọn ni ẹni tí Ọlọ́run Olódùmarè tó gbé àkóso ẹ̀ lé lọ́wọ́ àwọn ló wà ń bẹ̀. Ó ṣe wà gẹ́lẹ́ nínú ìgbàgbọ́ àwọn Yorùbá ni pé àwọn ẹ̀mí yìí àwọn ni Olódùmarè gbé àwọn agbára kíní ilé lọ́wọ́. Ló fi jẹ́ pé tó bá ń ṣiṣẹ́ irin tó bá wá protection bẹ́ẹ̀ wọ́n á ní kó lọ máa bọ Ògún, tó bá ń wọ́ ọmọ wọ́n á ní kó lọ bọ Ọ̀ṣun, tó bá ń wá ìwòsàn wọ́n á ní kó lọ bọ Ṣọ̀pọ̀nná, tó bá ń wọ ọlá wọ́n á ní kó lọ bọ Èṣù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tó àgbà pé àwọn ni ẹ̀mí tó wà behind all the nature torí ẹ̀ ní a ṣe ń bọ wọn torí ẹ̀ la ṣe rúbọ sí wọn tó dẹ̀ ń gbé rúbọ wa sọ́dọ̀ Olódùmarè. Ẹ jẹ́ a tún tẹ̀síwájú wọ́n ní guys they help people understand and fulfil their destiny àyànmọ́ often through Ifá. Wọ́n láwọn ni olùtọ́sọ́nà wa o through Ifá. Tó bá sọ̀rọ̀ babaláwo tó lọ dífá ń bẹ̀ Ifá sọ̀rọ̀ Ifá fọre àtọ̀ ẹ̀ sọ́nà bó ṣe máa lò gbèsè ayé ẹ. Ẹ jẹ́ a tẹ̀síwájú. Protectors, they are believed to provide protection, blessings, healing and support to those who honor them. Wọ́n láwọn ẹ̀mí yìí o wọ́n máa ń ṣe olùṣọ́ aláàbò àti olùrànlọ́wọ́ fún èèyàn tó bá rúbọ sí wọn fẹ́ni tó bá rúbọ. òun ló mọ àwọn bàbá wa tó sọ pé irú ẹbọ á máa gbé ní àìrúbọ ni kì í gbé nìyẹn. gẹ́gẹ́ bí ìgbàgbọ́ àwọn Yorùbá ṣé ẹbọ wá jẹ́ tipátipá ni ṣé wọ́n fẹ́ kó bá rúbọ ni ṣé dandan lẹ́bọ ni tó bá rú ẹbọ owó ẹbọ fúnra ẹ àìrúbọ ara ẹ náà ni. mo pé lẹ́yìn tó bá máa fún ọ̀yìn àtiwọ́ àtọ̀mẹ́rú tó ń tẹ̀lé ẹ àtọ̀mẹ́rú tó ń tẹ̀lé ẹ kiri wọn akẹ́kọ̀ọ́ kan àbí méjì ń bẹ̀ kẹ́yìn máa sọ àgọ̀ lẹ́nu kẹ́yìn bá sì nímọ̀ nípa ẹ̀ má sọ nípa ẹ̀ mọ́ má máa sọ online kó máa spit nonsense kó máa display stupidity ẹ kó máa display àgọ̀ ẹ báàgọ̀ ẹ ṣe tó kó máa sọ kàtìkàtì lórí nǹkan tí ò mọ̀ nípa ẹ̀ ẹ̀yin tèmi mo sọ mo dúró náà. What is happening in Africa is an invasion upon Africa, and that is the invasion of extremism, religious extremism in West Africa and also parts of East Africa as well. We hear what is happening in Burkina Faso. Burkina Faso, the President Traore, has just said that he is against people who are trying to push Sharia law. And if you are coming from Saudi Arabia and you are educating yourself in Sharia law, to come and impose that in Burkina Faso, you can stay there in Saudi Arabia. We do not want religious extremists here. And that is a strong stance against extremism that all African nations should have, because that is what is fueling Al-Shabaab, that is what is fueling these other terrorist groups in Africa. And let me get back to Saudi Arabia, because they have done this before in Somalia. Many people don't know, but Mohammed Siad Barre was the president in the 90s, 80s, and he was partitioning, or he was pushing for equal rights for women.
there was a family code right that he wanted to push into law that would make it so that women can easily divorce their men just as men could easily divorce their women equally. And there were other things he was against. He was against religious extremism and etc. But religious scholars who are practicing these religions from other Arab states, Gulf states, they saw this as a threat. How dare you try to make women and men's rights equal? Men are above women. And women can't own land, women have less say, etc. That's the idea that they were pushing. Well, Muhammad Ziyad Barre, he rounded up those teachers or those scholars, and he did something that is regretful. He took their life, which he shouldn't have done. But after that moment, the other religious scholars, they fled the country and stayed silent. They went to Saudi Arabia, they went to these Gulf states, and they started to learn about Sharia law and these religious extremist ideologies. Hence, when they came back, and this was during the fall of Muhammad Ziyad Barre, when the war was continuing on with Ethiopia, that's when they entered and they brought in dozens of clothes to cover women with. And why I say this is that hijab, they wanted to cover women in hijabs, whether they wanted to or not, right? This is something that they had to do. And they also fought against equal rights for women. These extremist people started to come in and they started to feed on the conflicts that are happening in Somalia. So in certain parts of Somalia, they were recruiting young men. These young men later on became these Al-Shabaab and religious extremists and all of these things. So there's a process in this, and one of the biggest problems in Somalia is religious extremism by these Al-Shabaab. So this is what is happening in West Africa right now. This is what they're trying to do in Burkina Faso and all these other countries. So we Africans, we need to step up and fight against religious extremism in Africa. If you practice your religion privately, it's your own faith, and it doesn't harm or try to impose your will on others, then that is fine. But if you're trying to impose it into schools, into institutions, then that becomes extreme. So practice your own faith by yourself. So this is what I want to say. Extremism needs to be fought. Olúwa ti ṣàdéhùn wípé gbogbo apáta kò sẹ́ni tí náà ò ní fọwọ́ bà àti ọmọ àlìjẹ́nà àtọmọ aná kò sẹ́ni tí náà ò ní fọwọ́ bà. Olúwa ní wa in minkum illa wariduha kana ala rabbika hatman maqdiya. Kò sí ẹnìkan nínú yín o àfi kó jẹ́ pé yóò wọ náà jahannam. Olúwa dákun là wá, Olúwa dákun ṣàánú wa. Kò sí ẹnìkan nínú yín, wa in minkum, kò sẹ́nìkan nínú yín, kò bá jẹ́ mùsùlùmí, kò bá jẹ́ kèfèrí, illa wariduha, àyàfi kó jẹ́ pé yóò wọ iná o. Kana ala rabbika hatman maqdiya. Dandan leléyìí jẹ́ tolú ẹlẹ́dàá rẹ̀ tó ṣe ní dandan lórí ara rẹ̀ tó sì ní yó ṣẹlẹ̀, kò ní ṣàìṣẹ. mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa rántí nígbà tí à ń ka àwọn àyà yìí wípé gbogbo mùsùlùmí máa jóná. Ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí kan wọlé wọ́n ní irọ́ là ń pa, ìtukùtù là ń tú. Òun ni àáfàá yín ti sọ yìí. Ṣé ẹ fẹ́ sọ pé irọ́ náà ni àáfàá yín pa? Èmi sọ fún yín wípé gbogbo nǹkan tá à ń kà pátá tá à ń ṣàlàyé fún ẹ̀yin mùsùlùmí òdodo ni, kò sí irọ́ ńbẹ̀. Ìdí nìyí tó fi jẹ́ pé àwọn àáfàá tó mọ òdodo yìí wọn ò ní yọjú, torí wọ́n mọ̀ pé táwọn bá yọjú àṣírí máa tú. Tẹ́ ẹ bá yọjú, tẹ́ ẹ bá parọ́, a máa tú àṣírí yín. Tẹ́ ẹ bá yọjú, tẹ́ ẹ bá sọ òótọ́, àṣírí tún máa tú. Nǹkan méjì tó wà fún ẹ̀yin mùsùlùmí nìyẹn. Bóyá kẹ́ ẹ wá, kẹ́ ẹ sòótọ́, káṣírí tú, tàbí kẹ́ ẹ wá, kẹ́ ẹ parọ́, ká tú àṣírí yín. Kò sí ọ̀nà míì. Ẹ̀sìn Islam láti òkè délẹ̀ irọ́ ni. Kùránì dìdí sọ wípé gbogbo ẹ̀yin mùsùlùmí pátápátá lẹ máa jóná, ẹ máa tọ́ iná wò. Ẹ wá bira yín, kí ló fún yín ní àrídájú wípé tẹ́ ẹ bá tọ́ná wò ẹ máa jáde? Irọ́ ni wọ́n ń pa fún yín, irọ́ ní Islam. Wọ́n wá ń sọ fún yín pé tẹ́ bá ti wà nínú náà, Julius Berger máa wá ṣe bíríìjì kan, ó kàn máa dìde ni, ó kàn máa lọ sálùjọ náà ni. Àlè bíríìjì yẹn ó tínrín bí irun, ó mú ju abẹ lọ. Ẹ máa bira yín, ẹ máa gbọ́ àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ.
ó yẹ kẹ́ ẹ mọ̀ pé irọ́ gbogbo kínní fictions lásán ni. Ẹ̀sìn kẹ́sìn tó bá ti sọ fún yín wípé tó o bá ṣe ó níbi tó ń lọ, tó o bá ṣe ó níbi tó ń lọ, irọ́ ni. Àwọn àfáà yóò tún ní sàn kankan fún yín, ẹ jẹ́ kí n kà á fún yín lénìí wípé ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ jẹ́ adúláwọ̀ tẹ́ ẹ bá wọ inú iná yẹn ò lè jáde. Ó jẹ́ wàánù ìwé wọn wọ̀n ní kà fún yín. Ẹ ká lọ sí Mishkat Al-Masabi 119. Ó ní Abu Dawud reported Allah messenger saying, Abu Dawud sọ nǹkan tí Muhammadu sọ. Allah created Adam when he created him and struck his right shoulder and brought forth his offspring white like small ants. Allah dá Adam. Nígbà tó dá Adam, ní apá ọ̀tún Adam ó yọ àwọn àrọ́mọdọ́mọ ẹ̀ jáde, ó jẹ́ àwọn funfun. And he struck his left shoulder and brought forth his offspring black as though they were charcoal. Ó wá lọ sí apá òsì Adam, ó tún yọ àwọn àrọ́mọdọ́mọ jáde ní apá òsì Adam, ó jẹ́ dúdú àwọn adúláwọ̀ bíi tiwa báyìí. Then he said to the party on his right side, ó wá sọ fún àwọn funfun tó wà ní apá ọ̀tún, to paradise, ẹ̀yin ẹ máa lọ sálùjọ́nà, and I do not care. Ó ní kò sí nǹkan tó kàn mí, wọ́n ti gé sí mi lọ. Ẹ bá pààyàn, ẹ bá jalè, ẹ bá ṣe gbogbo nǹkan, àlùjọ́nà nílé yín. And he said to the party in his left shoulder, ó tún wá sọ fún àwọn dúdú tó wà ní apá òsì, ó ní to hell, ó ní ẹ máa lọ sínú iná, and I do not care, kò dẹ̀ sí nǹkan tó kàn mí. Ẹ bá kírun, ẹ bá lárí mọ́lẹ̀, ẹ bá gbààwẹ̀, ẹ bá yan sàká, inú iná nílé yín. Àwọn àfáà yín ò ní sọ fún yín. Òun làwa ṣe ń sọ fún yín pé ẹ lọ ka àwọn nǹkan yìí kẹ́ ẹ lè mọ̀ pé ẹ̀sìn Islam ẹ̀tànjẹ lásán ni. Ẹ̀sìn Islam irọ́ lásán ni, ẹ̀sìn àwọn Fúlàní ni. Wọ́n parọ́ fún àwọn bàbá wa, wọ́n deceive wọn ni wọ́n fi gba ẹ̀sìn yìí. Ṣé bàbá mi ló máa mọ̀ wípé tóun bá ṣe Islam bóun ṣe jẹ́ dúdú, òun máa wọná, á wá gbà á wá ṣe? Ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká ronú. Irọ́ lásán òun lẹ̀sìn yìí. Ẹ̀yin ọmọ kóòtù òjíire, ẹ̀yin là ń bá sọ̀rọ̀. Ẹ kúrò ní ẹ̀sìn òfò yìí, ẹ̀sìn àdánù yìí, irọ́ lásán ni. Gbogbo àwọn àfáà tẹ́rí Fúlàní ni wọ́n fẹ́ fi ẹ̀sìn Islam, wọ́n fẹ́ fi kó wa lẹ́rú ni. Wọ́n fẹ́ fi ẹ̀sìn Islam, wọ́n fẹ́ fi kó wa papá mọ́ra ni. Ẹ má wàá dààmúra yín. Kò sí iná kankan bì kankan. Kò sálùjọ́nà kankan bì kankan. Àwọn kan máa bí mi pé téèyàn bá wá ṣe aburú tàbí ó ṣe dáadáa, kí wá ní èrè ẹ̀? Ṣé kò ní gbẹ̀san kankan ni? Kò sí nǹkan tó ń jẹ́ àlùjọ́nà, kò sí nǹkan tó ń jẹ́ ná. Nǹkan tó o bá ṣe ló máa gbà. Àtúnwá láyé ẹ̀san. Ayé tó o ti dẹ́ṣẹ̀ náà ló ti máa jìyà ẹ̀. Ó padà wá, tó o bá jẹ́ kó tó lọ, wàá padà wá wàá jẹ́. Muhammadu fúnra rẹ̀ tó mú ẹ̀sìn Islam wá, ó ráre kú ni, ó jẹ gbèsè kú ni. Gbogbo àwọn ọmọ ẹ̀ ló pasán ayé, gbogbo wọn ló kú. Ìkan tó kù náà wọ́n pápákúpa nígbà tí Muhammadu kú tán. Ẹ̀sìn tí irú èèyàn yẹn mú wá, ẹgbẹ́ tí irú èèyàn yẹn dálẹ̀, òun lẹ́yìn wá lọ ń darapọ̀ mọ́, lẹ wá lọ ń ṣe. Ẹ̀yin èèyàn wa ẹ jí, ẹ padà lọ sí ilé yín. Nǹkan tí wọ́n bá ń ṣe nílé yín ni kẹ́ ẹ lọ máa bá wọn ṣe. Kò sí iná kankan bì kankan, kò sálùjọ́nà kankan bì kankan. Ayé kankan ò parẹ́. Àṣà àti ìṣe wa, òun ni nǹkan tí wọ́n ń ṣe nílé wa. Ibẹ̀ ni agbára wa wà, ibẹ̀ ni ìgbàlà wà, ibẹ̀ ni ìwòsàn wà. Ṣé rí àwọn ẹ̀sìn tán mú wá, wọ́n kàn fẹ́ wá fi tàn wá, kí wọ́n fi gba agbára lọ́wọ́ wa, kí wọ́n fi yí àyànmọ́ wa padà, kán lè bá kó wa lẹ́rú, kán lè bá gba ilẹ̀ wa. Ẹ padà lọ sílé yín. Nǹkan tí wọ́n bá ń ṣe nílé yín ni kẹ́ ẹ lọ máa bá wọn ṣe. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè, èrè lásán ni. Paracetamol 10 naira. Ó lágbára ju Allah lọ. Mo sọ yìí mo dúró. Ẹ̀yin tí ẹ rò wípé àwọn kan fẹ́ dájà sílẹ̀, ìjà kọ́ ni eléyìí. Elédùmarè yọ àwọn kan, ó mú wọn jáde báyìí. Ó ṣe wípé ẹ̀yin yìí ẹ lọ jíṣẹ́ yìí, ẹ̀yin máa wà nínú ẹni tó máa tún ìran yín ṣe. Òun lèmi àti yín. Mo rò pé gbogbo wa láti rí, gbogbo wa láti wò, ojú wo lẹ fi wò, báwo lẹ ṣe rí sí? Traoré, Ibrahim Traoré, ẹ máa mọ̀ wípé kò ní ẹ̀sìn bó ṣe lè hùn kó wọn. Ẹ máa mọ̀ wípé àwọn tí àwọn kan ń pè ní angel, àwọn màláìkà níbì kan, àwọn irúnmalẹ̀ lọ́dọ̀ títí wa, àwọn náà gbé wọn dìde. Ṣẹgbọ́lẹ́nu MS bàbá náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó ti wà nínú àkọsílẹ̀. Year of knowing láwà yìí, kò ń ṣe year of belief. Generation tá wà yìí tó máa lọ bẹ́ẹ̀. Ẹ lọ Google, ẹ lọ search, ẹ lọ gbá research fún. Year generation wípé no, mo fẹ́ mọ̀, mi ò fẹ́ believe. Kí ló ń fi ṣe? Báwo ló ṣe rí? How many kilogram? How many milligram? Everything mo fẹ́ mọ̀ òun ni. Kò ń ṣe year of do as I say. Ó ti ṣe kí ni? Ó ti kọjá lọ. Ìyá ń bá mi, ẹ̀gbọ́n mi àtàbúrò mi,
mo kí gbogbo ẹ̀yin tẹ́ ti bá wa tẹ like mo dẹ̀ kí gbogbo ẹ̀yin tẹ́ ti bá wa share agbára lọ́wọ́ Elédùmarè ojú òní tiwa ire lójú owó rí ire lèmi àti yín máa máa rí